أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون صدق الله العظيم. الله أكبر. اللهم صل على القرآن الكريم. صدق الله العظيم. آمين. دامت لدينا فقط كل معجزة من النبيين إسجاءت ولم تدر. القرآن بوسرينيا هنا معجزة tí o sì mú sí àtúntò gbogbo mùjísà táwọn ànábì mú wá ọlọ́lẹ́yìn wọn ni. nísìnyí àwọn bàbá wa lágége wọ́n ti wà ládàáńgbá àmọ́ gòsò tí wọ́n ráyè dé àyìn ṣùgbọ́n kí wọ́n tó dé bíbá yìí nísìnyí ara ń tà máa wínú àbábà mú. ayakumullah. mo ní sẹ́wù wa mudirul markaz. abidahula wara a. mo ń kí wọn àwọn èèyàn wa ń bú mi ìsìnkúrọ́ mo ní kọ̀dìjà àbùtà. فصفرت وعملت فأحسنت وبنيت فأتقنت وقلت وصدقت وبفيت فأعفوت. Ọlọ́run ló gbé àwọn èèyàn ṣe jàǹbá wọn ṣe gbogbo ẹ̀ àmọ́ Ọlọ́run ní kẹ́ ẹ ṣàmójúkú o. ولكم منا الدعاء. àwa la máa ṣàdúrà fún yín. ومن الله الإجابة. Ọlọ́run ó sì gbà á. ẹni adániná ti dáni tán kí sì pè. nísìnyí a gbọ́ kálmà ìfìtàhíyà lọ́dọ̀ ọ̀gá wa àfa wa rọ̀ísù nìkọ́bọ̀tò markaziyin Dr. Yusuf Al-Wazir bàbá wa sọ̀rọ̀ ìsíjókòó àwọn mùdírù ti dé àdáńgbá báyìí àmọ́ bó sùn ló pọ̀ wọ́n dé ànínísì bàbá wa rọ̀ísù nìkọ́bà bàbá wa rọ̀ísù nìkọ́bà. ẹ̀sùn ẹ̀jẹ̀ makrofóònù ọ̀dọ́dọ̀ wọn ẹ dákun ó débẹ̀. makrofóònù ọmọ ọ̀dọ́dọ̀ bàbá. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ونبينا مولانا محمد
وعلى آله وصحابه والذين اتبعوا سنته بإحسان إلى يوم الدين آمين. àwọn ìdílé là ń retí ní ọ̀rọ̀ tiwa náà ọlá ti dé tòsí ẹni tó sọ ìdúgbà tí ríújà bá sọ̀rọ̀ Sùlẹ̀mọ́ tó bá sọ̀rọ̀ fún Sùlẹ̀mọ́ náà ni ó ní wọ́n ti dé tòsí kan wọlé ló kù tọ́bọ̀ wá wọlé ìbò náà gbà ń torá ẹ̀mẹ́ Muhammad. Sallallahu alaihi wasallam akéèké o. gbogbo ń dáhùn ṣe ni wọ́n ń wò bàbá ń wò lọ́wọ́ báyìí gbàdé sọ́nà ń wò làwọn fẹ́ gbà wọlé náà wọ́n ń wò àti kí làbí kí wọ́n tó wọlé a kàn fẹ́ kí ọ̀rọ̀ ìṣíjókòó tán ní ká sọ. àwọn ìmáàmù wa látẹ̀kọ́ ẹ̀jọ̀kọ́ ẹ rọra ẹ̀yin ìbẹ̀wò ẹ dákun. ọ̀rọ̀ a fi àsìkò yìí kí àwọn ìmáàmù wa láti ìlú Èkó káàbọ̀ síjókòó yìí. Bàbá wa Gbajabiamila láti Èkó a kí yín púpọ̀ sí ìjókòó yìí. ọ̀rọ̀ kalma iftitahiyya kò ju pé káwo ṣe Ọlọ́run lára Suleiman lọ kò ju pé ibi tọ́lọ́run bá fẹ́ gbé iṣẹ́ ẹ̀gbà kò sí ẹni tó máa ní màgbègbà bẹ̀. àwọn ò ní ìdí kó dàgbàlagbà kọ́lọ́run tó fún ẹ ní kàrámọ̀. ó ní ìdí ọjọ́ orí rẹpẹtẹ kọ́lọ́n tó dé ẹ ládé ẹ fi súlẹ̀ ilẹ̀ mú ń bá sọ̀rọ̀ tá ló ń dúró yìí afá yáyà mú ń sọ̀rọ̀. kí àfá àwọn àgbà tó dé a fẹ́ pe ìwòye àwọn èèyàn síṣẹ́ Ọlọ́run. Àfáà wa Bùsẹ́rí ó ní kọ́dí tunkiru làáìnù dó àṣàmsì min ramadin wa yunkiru lè fẹ́mù ta'amal ma'i min sáhàmì. bí òòrùn bá yọ tójú kan bá lóhùn rí tàlùbọ̀ wọ ojú náà ni tàlùbọ̀ ló wọ̀ kì í ṣe mọ̀ kọ̀dí tó ń kú láàyìn lọ́wọ́ ṣáǹsì ní Ramadan ojú tí tàlùbọ̀ bá wọ̀ tí ò rí náà wọ́n lè lóòrùn yọ kó lóòrùn náà dà ẹ má bu kò sójú ń bẹ̀. wàyó ń kírun lè fàmù táàmù ìmáì ní nsàkàmì. Adama, alẹ́lórí, Adama, Adama.
Ẹ̀dá má gbò fóònù padà sọ́run. Ẹni sùúrù ẹja yọ àwọn kìíní iná. Abẹ́lẹ̀ ò dáa. Ẹgbẹ́lẹ̀ ìdání náà mi mọ́ kí ẹni kàdé. Elle est sur ta lèvre. ويظهرون عما في بطونهم من حب وإيمان ويتكلمون عن عقيدة برؤية الشيخ وبرؤية معلمهم. أهلا ومرحبا معالي مدير المركز، متمنيا لكم المزيد من التوفيق والنجاح، حفظكم الله دائما لوجوه العيش وراعيا لركاب العلم وأمدكم بعونه وتأييده. Ṣé máa kí wọ́n máa lọ sọ́nà bàbá wa? Lákéèké tí bàbá yẹn fẹ́ gbọ́ òun wa, a bá ń gbé fún àbá àbájáde àgbájú. Gbogbo eléyìí rẹ̀ yẹn bá ń sáyà dálíkù sí ìlú bàbá lágbègbè ìlú farabalẹ̀. Bismillahirrahmanirrahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ardi. Máìkì yẹn dà, Facebook máìkì yẹn dà. Jẹ́ ṣé ó mú lọ síwájú wọn. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. Wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. Wasi'a kursiyyuhu as-samawati wal arda. Wa la ya'uduhu hifdhuhuma wa huwa al-'aliyyul 'azim. Baba Lagege ni Baba Rais. Baba wa Rais. Baba wa Rais. Wọ́n ní ọ̀rọ̀ tẹ̀ ń sọ ọ́ pọ̀ yẹn. Wọ́n bá kí ní jẹ ẹjẹ ẹlò sàtọ́ra. Wọ́n bàjẹ́ àti tẹ́ bá fẹ́ lò mọ́ lẹ́yìn.
ẹni sùúrù fún yóò jókòó ẹni sùúrù ló bẹ̀rẹ̀ ẹni sùúrù ló bẹ̀rẹ̀. ọmọ yẹn lọrin. sí ẹ̀jọ̀ lọ́dẹ àwọn tá a ṣe gẹ̀lẹ́lẹ́ ìṣòro. wọ́n ju àwọn tó ń wò wá àwọn tó ń wò ní ẹ̀fọ́ dáadáa wá mí lọ. ó pò tí wá lọ. wọ́n ní ẹ̀ wá ìgbà tó orí lẹ́gbẹ̀ta. kò tó ní kàrámà. wọ́n tó gbé kàrámà níyàn lórí. Suleiman ti wá rí bí aláì ti tó yìí ó ti kàhárù tó yìí tọ́lá ń gbé gbà ọ̀dọ̀ ọmọ kékeré lọ́jọ́ orí tó gbé wìláyà ńlá lé lórí. Kò wá ní jẹ́wọ̀n tàbá tún nínú àwọn èèyàn tọ́lọ̀ wò tí tọ́ ní àwọn ò tí ì rí báyìí náà bẹ́ẹ̀ ò tí ì rí náà báyìí náà. Tẹ́yìn bá náà tí mọ̀ pé wàlíyù rèé sahibul wilayatul kubra. Bó ti rí iná, bó ti tó iná, bó ti pọ̀ tó iná, afọ́jú lè má rí. Nítorí wípé oòrùn bí mọ́lẹ̀ ẹ ti tó yẹn tí ó gbọ́ àwọn planet tó kù tó ń gbẹ energy látọ̀dọ̀ ẹ̀. Bó ti yẹ tó yẹn ẹni tàlùbá bá pọ̀ tó bá wọnú ojú ẹ̀ yóò sì rántí ẹ̀ kò sì ní rí òrùn. Láwọn ṣàmùsí mi rámádé. Lẹ́yìn àbá tí ìrísí lè pé wọ́n sọ ìbúlẹ̀ wilayatul kubra. Ọlọ́run ò tí ì fi hàn. Wàyó ń kírun ní àwọn àgbàlagbà tí wìláyà tí wọ́n ju tiẹ̀ lọ́wọ́ ti rí. Àwọn ti rí ọ̀tọ̀ lọ ń tán gbé mufiti fún. Mufiti wa ní ọ̀dà ìmọ̀lẹ́ni tẹ́mi náà ẹni tó gbé fún ẹni ọ̀dà tí ì gbé fún. Owó àtúbọ̀ tó wò sórí ẹ̀ lọ́lọ́ tó gbé jẹ́ ìgbé fún ọ. Nítorí ẹni tó bá tí ì rí pé ẹni yìí wọ́n sọ ìbúlẹ̀ wilayatul kubra ojú ń dùn. Wàyó ń kírun ní fámù tó àmàlì máa ń mi sáka mi. Bàbá sì rí omi gbogbo nǹkan ní kan ní ìbàjẹ́. Omi ìbàjẹ́. Gbogbo nǹkan ló ní ìdí kò fi nǹkan dúndùn sí kó tó dùn. Omi ò ní jẹ́ nìtì. Náà kàn máa dùn naturally ni. Wọ́n ti wá rí ẹni tí ò bá gbádùn bí bàbá mu omi ó kòrò lẹ́nu ẹ̀. Nígbà ní bẹ́ẹ̀ ni òní tìrì pé sọ́bì ìwúláyà ti wọlé dé. Ọ̀rọ̀ ọjọ́ orí kọ́ ó ti jẹ́ ọlọ́njọ́ pẹ́ fún wa. Ọlọ́njọ́ pẹ́ fún àwọn mùtírì wa. Ọlọ́njọ́ Muhammad sallu ala nabiyil karim. Sallallahu alaihi wasallam. A'anakumullah. Adikari. سبقنا هيا إلى المعالي ويصعد سوابق الجبال هياتف يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي جدا بكم سيسعد الوجود والكبة لمستعبد العنيد شبابنا هيسعد شوانق الجبال هيهتف يا معشر الرجال قولوا لي
تعالي قولوا لكل الناس لا نبالي الحمد لله الحمد لله الحمد لله àtúnṣe alhamdulillah lẹ́ẹ̀kan sí. alhamdulillah. àtúnṣe alhamdulillah lẹ́ẹ̀kan sí. alhamdulillah. ọpẹ́ wa àkọ́kọ́ ó lọ sí ọ̀dọ̀ Ọlọ́run tí ó dá wa. alhamdulillah rabbil alamin. ọba náà ló rè wá, òun ló ń tọ́jú wa, òun ló dá wa, ó sì parí kádàrá ẹnìkọ̀ọ̀kan sí bá ti bára wa. Ọlọ́run ní ma ashhadtuhum khalqa samawati wal ard wala khalqa anfusihim wa ma kuntu muttakhidhal mudillina aduda. Ma ashhadtuhum. Má tún ti. Ọlọ́run kò pè ẹnìkankan síbẹ̀, kódà òbí kọ̀ọ̀kan náà tó bímọ wọ́n kàn mọ́ ipá wọn bímọ ni. Wọ́n àmàgbà tó lọ́run ń ṣẹ̀dá, wọ́n àmàgbà tó dúró, wọ́n àmàgbà tí nǹkan náà ń di odidi tó fi wá ń di ẹ̀dá. Ọlọ́run náà la dúpẹ́ fún. alhamdulillah. Ó kádàrá wa wípé ó ṣe wá ní mùsùlùmí, ó ṣe wá ní àlùmọ̀ nẹ́bì sallallahu alayhi wa sallam. Ó tún wá ṣe wá bó ti ṣe wá yìí, àti à ń bára wa dúpẹ́ pẹ̀lú èyí tí Ọlọ́run ṣe fún wa. Lẹ́yìn àdúpẹ́ fọ́lọ́run, àtọrọ ìkẹtọrọ ìkẹfà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bí èèyàn bá dúpẹ́ fún, bí èèyàn bá mọ̀ èèyàn dúpẹ́ fún, yóò mọ̀ Ọlọ́run dúpẹ́ fún. Ẹni tó bá ń dúpẹ́ fún yàn yóò dúpẹ́ fọ́lọ́run, bí èèyàn bá dúpẹ́ fọ́lọ́run yóò dúpẹ́ fẹ́yàn. Ọlọ́run ni ó ní kádàrá gbogbo nǹkan, òun ló ní sábàbí, òun ló ní kádàrá, ló ní tẹ̀mfíz, àmọ́ ó fi sábàbí sọ́dọ̀ àwọn èèyàn. Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá ṣe nǹkan kan fún èèyàn kan, àmọ́ yóò lo ẹnìkan ní sábàbí, tàbí sábàbí tó lò ní kádàrá ni ó fi ṣẹ. Sàwọn kádàrá lè jẹ́ kádàrá aburú tẹ́nìkan jẹ́ sábàbí rẹ̀, kádàrá lè jẹ́ kádàrá rẹ̀ tẹ́nìkan jẹ́ sábàbí rẹ̀. Ọlọ́run wá lo ẹni yẹn gẹ́gẹ́ bí irin iṣẹ́ ni, yóò wá san lẹ́san. Tó bá rí pé ó lò síbi kádàrá rẹ̀ yóò san lẹ́san rẹ̀, tó bá lò ń bí kádàrá abú yóò jìyà. Irin iṣẹ́ ni wá lọ́wọ́ Ọlọ́run tó ń lò wá, tó ń fi wá ṣe sábàbí. Bí ẹnìkan bá jẹ́ sábàbí rẹ̀, a dúpẹ́ fún, a sì ní kọ́lọ́run bá náà kó bá wa dúpẹ́ fún. Bàbá wa ọlọ́lá wa, bàbá wọn bá lú Ìlọrin àti ẹ̀tún sí ilé ẹ̀kan sí, ẹ̀tún kára ẹ̀. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. A dúpẹ́ fún wọn púpọ̀, a sì tún tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run kó bá wa dúpẹ́ fún wọn. Ayé náà Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́. Àmín. Kọ́lọ́run kó wá lọ́rẹ̀ ẹ̀mí wọn. Àmín. Kó jẹ́ kí a jẹ àǹfààní wọn pẹ́. Àmín. Ọlá Al-Qur'an. Àmín. Àwọn ni wọ́n ní sábàbí dáadáa yìí tí gbogbo wa ta pé síbí lénìí. Ọ̀dọ̀ wọn ni ọlá yẹn ń darí lọ sọ́dọ̀ ẹ̀. Bí wọ́n bá tó ìkalẹ̀ kí wọ́n máa fi kan wípé nǹkan báyìí ní ààyè. Ṣéhù. Tó fi dé orí
Imam Malik, Imam Gambari, àfà Ajánẹ́sì, àfà Rábànà, gbogbo wọn pápátá Badagry division Ìkẹjà. Nínú Ìkẹjà náà mo rí Hájì Sáádù Bello, òun náà wà bẹ́ẹ̀. Mo fi ti àwọn bàbá wa ìmáàmù tí wà ń bí tí wọ́n jókòó tí bú wọn wípé wọ́n tẹ̀lé àwọn ọmọ wọn, wọ́n tẹ̀lé àwọn ọmọ àwọn pẹ́pẹ́yẹ ni wọ́n tí ọmọ ẹ̀ ṣáájú yóò máa wá tẹ̀lé wípé mò ń fẹ́ mọ irú nǹkan tí ó kọlu ọmọ ẹ̀hún. Ó yàtọ̀ sádìẹ tó ń gbọ́mọ ẹ̀ sẹ́yìn dáásí pé àṣà lè gbé lọ. Àwọn ò jẹ́ káṣà gbé wa. Dálé yùn. Ojú kòkòrò ló ṣáájú ọmọ rẹ̀. But àwọn wọ́n tí wá ṣáájú, wọ́n dúró sẹ́yìn. So wọ́n ń jẹ́ sanad, wọ́n ń jẹ́ himaya, wọ́n ń jẹ́ hima tí ó fi agbo yíyàn ká ni wọ́n. Ọlọ́run ò ní pa yín báyìí fún wa. Àmín. Ọlá al-Qur'an. Ọlá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu yín nísìn níbí ó fi hàn bí salamatu sadr wa salamatul qalb bó ṣe wà fún yín tó. So kórìíra ẹnikẹ́ni, sì ní kéta lọ́kàn bó ṣe lè hùn kó mọ́. So kọ́lọ́wọ́n bá kí ó jẹ́ ká tẹ̀lé yín pẹ́. Àmín. Ọlá al-Qur'an. Àmín. Bẹ́ẹ̀ àwọn ìmáàmù wa, Imam Bashar ní Àgbàjì, àkí wọn bẹ́ẹ̀. Àwọn àlùfáà wa Professor Abdulbaki Shuaib Agaka, àkí wọn bẹ́ẹ̀. Àwọn àlùfáà wa Sọ́líù ní Sẹ́ńsọ̀ lẹ́kọ̀ọ́, àkí wọn. Bàbá ìmáàmù Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí, torí nígbà tí mo dárúkọ àwọn ìmáàmù ni mo dárúkọ wọn lẹ́ẹ̀kan. Lẹ́yìn náà àwọn bàbá wa ìmáàmù President Rabita gbogbo wọn àti Mufti Ìkàrẹ́, mo kí wọn púpọ̀, kọ́lọ̀ kọ́ bá kí wọn. Láti gbogbo àwọn aṣáájú wa gbogbo wọn pọ̀, àwọn bàbá wa ìmáàmù Aláàyá, ẹ má wòye pé bóyá bá kankan. Hayyakumullah. Àwọn aṣíwájú wa ni wọ́n. Aṣíwájú wa ni wọ́n. So ó fi dọ́dọ̀ àwọn Professor Hamza, mo mọ̀ pé wọ́n wà ń bí mi ò bá wọn ń bí. Mo mọ̀ pé gbogbo ètò yìí wọ́n jọ ń ṣe ní Professor Lanre Bidmas, Professor Isa Abubakar, gbogbo wọn pátápátá náà ni mo dúpẹ́ fún. Wabil khusus Professor Khidir Abdulbaki láti ìlú Mudiru Markaz al-Buhuth al-Nigeria ní Ìwó. Markaz al-Nigeria lil-Buhuth al-Arabiyya. Àti Dr. Nasir Abdulsalam, àti Dr. Animashaun láti Máàdì Ìbàdàn. Sa'id Ali, bí n bá lè dárúkọ gbogbo wọn ní kíní, mo mọ̀ wọ́n. Àmọ́ ẹ máa yóò yà yín lẹ́nu wípé àwọn tá à ń dárúkọ yìí, báwo ni gbogbo ẹ̀ ṣe wá di báni, yóò di bẹ́ẹ̀
torí pé àwọn èyí tọ̀bí ayé tọ̀bí àtọ́lọ́run fi dá ayé bó ṣe dáwọ̀ èèyàn náà ni kó já sí pé ìkhtiláàfù lè wà khiláàfù la gbọ́dọ̀ jẹ́ ó wà ìkhtiláàfù lè wà khiláàfù ni ò gbọ́dọ̀ wà. Jamali kọ́ ẹ̀ ayé Jamali. Jamali Al-Ilori. Àwọn ń ṣiṣẹ́ kì Jamali olórí ẹbí Al-Ilori. Ọlọ́run tọ̀bí àwọn èèyàn mẹ́ka wọ́n fẹ́ rí bàbá wọn lórí ẹbí. Tọ̀bí tó fi dá ayé tó sì fi dáwọ èèyàn òun náà ni ó ní bismillahir rahmanir rahim law sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan wa la yazaluna mukhtalifin walidhalika khalaqahum وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين. Ọlọ́run dá wa bákan náà àgbọ́yé wa lè máa yàtọ̀ a máa rí nǹkan yàtọ̀ tọ̀ síra wọn àmọ́ kó wá di pé yóò wá di bó bá o pa bó bu lẹ́sẹ̀ ìsìláàmù kọ́ lè yún un mọ́. So àwa نرحب بكل طائفة ما دام هذه الطائفة مسلمة تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان. مجرد شهادة أن لا إله إلا الله هذه الكلمة هي الكلمة التي جمعتنا وسنكون على ما جمعتنا ولن نكون غير ذلك. èyí tó dáa pọ̀ ẹ̀ òun ló pàtàkì. So gbogbo bí tí Risala Markaz ní pé ó wà nù bùnúdù tí Markaz ní tó pè ní Risalatuna. Àwọn bàbá ló kọ́, Sheikh Adam ló kọ́. Pé nufaddilu al-arabiyya ala sa'iri al-lughat li'annaha lughatu al-Qur'an wa li'anna an-nabiyya sallallahu alayhi wa sallam arabiyyun. Idhan nufaddilu al-arabiyya. Lẹ́yìn náà inú búndù kan tó wà ń bẹ̀ tó sọ wípé nu'ayyid al-hukumata al-islamiyya fi ayyi makanin kanat. So gbogbo tó bá ti jẹ mọ́ ìsìláàmù òun la àjíjọ máa ṣe náà ni. So torí àpẹẹpẹ lọ bí nǹkan míì. So àmọ́ èyí tí ó wà á di èébú Ọlọ́run fún wa ní bẹ́ẹ̀ mi ṣe ríran sí ìwọ lè má rí bẹ́ẹ̀. Tí ń bá sọ tèmi o nídìí àti bú mi, o nídìí àti lè máa ìyàkàyáká mi. Èyí tí mo rí ò rí. Lẹ́yìn náà àwọn ìmáàmù àwọn ràísù àwọn sọ̀rọ̀ kan wọ́n fẹ́ tún sọ̀rọ̀ lọ bẹ̀ wọ́n fẹ́ sún mọ́ra wọn náà ni. Wọ́n ní àlùfáà wa Suleimani pé mufti Ọlọ́run rí ní ọmọdé bẹ́ẹ̀ kó tó yàn. Èyí tí wọ́n sọ wípé ẹnìkan ni wọ́n fún tó fún Ọlọ́run fún náà ni. Allahu Akbar, Allahu Akbar. Ọlọ́run ò bá fún onítọ̀hún yẹn yóò ṣe àgbà àkọ́ àbí so ẹni tọ́lọ́run fún Ọlọ́run rorò ni. Ẹnìkan ò lè jẹ́ àwa gbogbo nǹkan máyà. So gbogbo nǹkan ìwọ náà ló fẹ́ wà máyà, ìwọ ló fẹ́ pé eléyìí, ìwọ ló fẹ́ jẹ́ rọ̀yísù kìíní bí rọ̀yísù gbá lọ́n rọ̀yísù. Ìwọ ló fẹ́ jẹ́ rọ̀yísù gbá rọ̀yísù àwo níbikíbi ọ̀fẹ́ jẹ́ lérí. Ìwọ nìkan ni
so àṣẹ yìí tí Ọlọ́run fẹ́ mi tí kò tó. Alhamdulillah. Ìyẹn tó so tó bá tó èwo làwà mẹ́yà yìí pé mo tún fẹ́ di ẹrù mi rúra mi. Allahu Akbar. Tẹ́lòmíì kóun náà máa ṣèyún ni kó gbé ẹrù tiẹ̀. So eléyìí òun ni ó kéwú fún yín pé Ọlọ́run tó yàn bẹ́ẹ̀ tó rí bẹ́ẹ̀ tó yàn bẹ́ẹ̀ táwọn tó jágbà ẹ wá gbà. Dòkítọ́rà ni wọ́n ní lọ́wọ́. Àfá Suleiman kò ní ju tòjìhíyà lọ. Tòjìhíyà ju sànàwíyà lọ. Hayyakumullah. Mo fẹ́ kẹ́kàkùlù kọ́kọ́ lọ mọ̀ná. Tòjìhíyà ó ju sànàwíyà lọ. Hayyakumullah. So sànàwíyà wọ́n ń lò láwọn ilẹ̀ Lárúbáwá kọ̀ọ̀kan. Àmọ́ Ordon ló ń lo tòjìhíyà. Lordon ni wọ́n ti ń lò. Tó bá lọ wo kọ̀músù tí kọ̀músù dictionary written Arabic by where a sọ fún yín pé at-tawjihiyya marhalatun duna al-jami'a wa fawqa ath-thanawiyya. Allah. مرحلة دون الجامعة وفوق الثانوية. أولون جبه. نعم. Ìpele ni tó ju secondary level lọ. Ó ju secondary level lọ. Ó dàbí òtó university level. A lè pè ní HSC, advanced level. Advanced level. So ìyẹn kẹ́yìn kan máa ń ròyìn pé tòjí kí ló ṣe tí ò lọ jámíà kó jáde jámíà sórí jámíà yẹn kò sí nǹkan kan bẹ́ẹ̀. Hayyakumullah. Bàbá mi tún fún wọn tọ́pìkì tuntun. Nǹkan tí mo fi sọ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ bó bá ti rí jámíà ò lè sọ ẹ́ doni mímọ̀. Ní tó bá wà lára ẹ̀ tó bá fi wọ jámíà náà ni jámíà ó bù sí ẹ lára kò sí nǹkan kan mi. Bó bá jòrò tó mọ nǹkan kan bó bá fi wọ jámíà bó ti rí náà nù ni. Mo pàdé àwọn tó lọ jámíà dáadáa tí ò lè yanjú ara ẹ̀. Yes, kò lè yanjú ara ẹ̀. Kò lè àbára an nafsihi. Ṣẹ́rí Markaz gbogbo ẹ̀ lákọ́. Gbogbo ẹ̀ lákọ́ pátá látòkèdélẹ̀ lábẹ́ Sheikh Adam. Gbogbo àwọn bàbá yẹn ò ní páálí kankan lọ́wọ́. Páálí tá ń rí yẹn, pé mo ní BA, mo ní Masters, mo ní Doctora. Ó ń júwe yí pé o gbàbẹ̀ kọjá ni kò sọ ipò onímímọ̀. Yes. Ó ń júwe pé o gbàbẹ̀ kọjá. Òun kọ́ ló sọ fún ẹ pé onímímọ̀. Ìmọ̀ sì yàtọ̀ sí hikmah. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. So jamia àfáà yìí kò lọ jamia so ẹ lè sọ pé ẹgbà tí ò ní jamia lọ́wọ́ kò tọ́ sí kó jẹ mufti. Àwọn tó wá ní jámíà lọ àwọn tó jẹ́ àfá wọ́n wá gbà á inú wọn sì yọ sí láwọn àfá àgbààgbà. Àwọn rọ̀ísù nìkọ́bà wọ́n ti di àfá láti ń kọ́ yẹn kéwú láti 1962. Allahu Akbar ní Markaz. Bẹ́ẹ̀ni 1962. So táwọn bá wá ń tẹ̀lé tán bá wá gbà léyìí tá tún gbọ́ lálẹ́yìn nírọ̀lẹ́yìn bí tí wọ́n gbà. Then kí ló ṣe wọ́n tí ó
wọ́n ní wọ́n tó nígbà. ayé Jamiu ti ba ìmọ̀ jẹ́ kó fún ẹ takhasus ó lè kọjá takhasus ẹ tó fún ẹ sórí gbẹ tí wọ́n lọ Jamiu ẹ nǹkan táwa rán nù lẹ́nu ni àwa lámẹ́n hajjiya ni tójúbelé tójúbọ̀tọ̀ ọ̀hún ọ̀rà ń dà níwá so kò tó wípé ó wà sọ wípé nítorí pé ó lọ Jamiu gbogbo àwọn bàbá tí wọ́n wà nílé yẹn èdè Lárúbáwá èdè nínú èdè ẹnikẹ́ni lọ́lọ́run máa ń fún létí èdè tó bá wù ú ọgbọ́n ẹnikẹ́ni nínú èdè tó bá wù Ọlọ́run ó lè fún létí èdè tí ó gbọ́ èdè yẹn gan-an ju elédè gan lọ pàápàá kò nídìí kó ṣẹ̀ṣẹ̀ lọ́kọ kò nídìí kó wọlé ẹ̀kọ́ kan lọ fún so bàbá ń sọ Lárúbáwá pòròpótó àgbọ́ èdè ni òun kọ́ ni mímọ̀ bí ayé kò tó ni kò sédè táyé kò tó lè sọ ṣó ní mímọ̀ kò ní mímọ̀ èyí ni ó lè sọ èdè tẹ́ bá fi kọ́ àmọ́ ìyẹn ò sọ fún wípé ìgbọ́ èdè yẹn ó ti wá ní mímọ̀ ẹ̀ bọ́ bá lọ lóyìnbó ní UK ó bá àwọn kódà UK kọ́ máa lè lọ UK Nàìjíríà yìí àwọn tí ń ṣe rápà yẹn tí wọ́n máa ń kọrin tí wọ́n máa ń ṣe DJ tó bá ń sọ òyìnbó báyìí ó rò yí pé òun pẹ̀lú Wọlé Ṣóyínká ni àmọ́ ẹgbẹ́ kálàmù fún wípé kó kọ́ kalẹ̀ àbí kó fi ṣe kí nìkan kò ní lè ṣe ó gbọ́ èdè ni àwọn bàbá tí wọ́n wà nínú ilé wọ́n lè sọ Lárúbáwá lóòótọ́ bọ̀ tí wọ́n ní mímọ̀ èdè Lárúbáwá yẹn wọ́n ní ìmọ̀ táwa ta lọ takasusu táà tó bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wọn kì í ṣe tí láfíkíù kan ṣo ni wọ́n mọ̀ àwa ta lọ Jamiu àákàn dárúkọ ní pé ó mú dà lágbájá ló ṣe kìnní kan Bọ́nà Sákírà eléyìí ló ṣe Askari eléyìí ló ṣe Bọ́nkù Dámà eléyìí ló ṣe but àwọn bàbá yẹn ní olé gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ tí wọ́n ha tó torí wọ́n mọ̀ tẹ̀tì bíìkù ju ẹni tó gba dòktórà lórí ṣẹ̀ríà lọ. So eléyìí salamatu sọdiri tó wà fáwọn àfáwà salamatu sọdiri òun náà ló yọ lára àwọn Professor Khidiri wọ́n fi wá gbogbo àwọn Dr. Nasir وما فاز أكثرنا علوما ولكن فاز سلمنا ضميرا ولكن فاز سلمنا ضميرا ó ṣe rí mọ́ ni mi ò búyàn حياكم الله wàláhì làzim ṣe wáyé pé gbogbo èmi kọ̀ dára ẹni àwọn tó lọ Jamiu kì í ṣọ̀lẹ́ ni ò jẹ́ kémi lọ حياكم الله bàbá mi ni ò jẹ́ ń lọ wàláhì حياكم الله ẹni tó bá lọ tó fẹ́ fi jọ tani kó lè dàbí tani wọ́n wà òkú ọ̀run ní nísìn èyàn sì parọ́ mọ́ òkú ọ̀run ó sì sojú àwọn èèyàn tí wọ́n fi sọ pásítọ̀tù mi tó wà lọ́wọ́ wọn mo lọ bá wọn ni ẹ gbé pásítọ̀tù mi fún mi bí n bẹ́ẹ̀ bá jẹ́ ń lọ bẹ́ẹ̀ bá lè bá mi wá mí ní àgbógbó àwọn tá ìjọ jáde ni wọ́n lọ wọ́n ti wà nílẹ̀ Lárúbáwá wọ́n á ní wọ́n gbé fún mi èyí ń sáàdì ẹbí àròyé bákanbákan létà àwọn ẹbí lè tó bá lọ kó má pè júwe wá èèyàn máa ní másálò làálá ni kó sọ ẹni tó ń fẹ́ fi jọ alhamdulillah mi wá ṣàbámọ̀ yí pé mi lọ alhamdulillah torí mo gbọ́ sí wọn lẹ́nu ni ìgbà mi ò lè tako bàbá tó bí mi so kódà ìgbà tí Lárúbáwá kan dé Dr. Mumi ló mú wá sí wá mi
wọ́n fẹ́ dá jámíà Ikima tí wọ́n dálẹ̀ nígbà tí wọ́n fẹ́ dálẹ̀ tó ń fà á wípé Ìbàdàn ni tí wọ́n dá sí ẹ̀kíní kan ni Dr. Malajanjọ́ náà wọ́n wípé Markasi ó lọ kọ kítọ̀ wọ́n wá sọ fún Ujemi ọ̀hún wípé ẹnìkan wà ń bẹ̀ wọ́n ní ṣé wà bíbù ni ó rò ipá àgbàlagbà ni mí wọ́n ní ṣé wà bíbù ni pé kò ní gbà kò ní ṣe kíní kankan ó wá dé sí wá mi Dr. Malaja wa kọ lẹ́tà sí mi pé àwọn ní àlejò kan kí n dákun kí n wá ọ̀rọ̀ wà. Àwọn lálejò kan kẹ́ dákun kẹ́ yọjú síbẹ̀. Wọ́n bá yọjú síbẹ̀. Bàbá débẹ̀. Ló bá ní ṣe Habib náà ni mazẹ́ tashaban alhamdulillah Ọlọ́run rò pé àgbàlagbà kan ni ó ní o sì láyé kó wá lọ kẹ́kọ̀ọ́ sí kó wá òun á ṣe kó wá lọ jẹ́ mo ní mi ò lọ. Yes ó wà láyé tán bá lè bí tó bá rántí òun èmi Dr. Mumini mo ní mi ò lọ. Ìdí tí mi ò fi lè lọ bàbá mi júwe ilẹ̀ Lárúbá fọ́pọ̀lọpọ̀ nù South West yìí ni òun ló lànà tọ́pọ̀lọpọ̀ fi ń dà lọ òun ló wá ní kí n má lọ ó máa jù mí lọ so lójú ayé ẹ̀ tí mo ti gbà fún tó sì ní má lọ kò wá lè kú tán kí n wá gbé wùọ̀ kí n wá ní mò ń lọ. Allahu Akbar. Sórí iṣẹ́ tó fẹ́ kí n ṣe òun ni mo wà lórí ẹ̀ orí fíìdì yẹn ni mo wà sórí wá lọ yẹn mi ò lọ yọ̀ǹda mi wọ́n ní wọ́n ti sọ pé alágídí ni ẹ́ o máa ń ṣe kíní tó alhamdulillah ayẹ́kẹ́ orí bẹ́ẹ̀ mo lágídí lé lórí lábá ẹ̀mí ò fi lọ àìlọ yẹn mí ní àyẹn ó fáwọn ẹ̀mí kálukú lọ alhamdulillah èmi ò lọ mo sì nídìí tán sí ẹni tó fún tó bí mi ni so ìyẹn gbogbo àwọn afárá tí wọ́n lọ gbogbo wọn la fẹ́ la sì nífẹ̀ẹ́ a sì ń kọ̀ dára wọn. Hayyakumullah. Àwọn ibi tí alákadá ò wúlò sí ọ̀tọ̀ ni. Ọ̀tọ̀ níbi tí alákadá ò wúlò fún. So nìkẹ́ni mo ráwọn èèyàn lọ èmi náà ráwọn èèyàn lọ jámíà. Bàbá láyé ráwọn èèyàn lọ. Àwọn ọmọ pọ̀ ń bẹ̀. Kódà ìkan ṣẹ̀ṣẹ̀ ṣe. Àwọn kan tó ṣe parí màjèsítérì ń jò ní ilé. Wọ́n ṣe parí màjèsítérì. Ó sì mọ̀ náà kọ́sà rẹ̀ tó gbóná tó sì tọ́lọ́ sí ní kó. Mo wà ń bẹ̀ lórí ṣe mọ̀ náà kọ́sà yẹn. Ó sojú bàbá láyé gé. Mi ò lọ họ́ọ̀lù wọn mo jókòó sílé ni nígbà tó sì darí ọgbẹ́ kẹ́ni wa. A sì ṣe aṣàdúrà sí pé Ọlọ́run fàlùbáríkà sí. Bitakdiri jayyid jiddan Lazari. Allahu Akbar. Àwọn ọmọ tí mo kọ́ tí mo kó lọ ni. Allahu Akbar. Alhamdulillah. Láti ìdádí wọ́n á pọ̀ bẹ́ẹ̀ àwọn míì wà ń bẹ̀ lọ́wọ́ nísìn àwọn míì wọ́n ti wálé. Àwọn kan ti jáde tí wọ́n ti wálé. So kìí ṣe pé mo ń bínú jámíà kìí ṣe pé èyí tí mo ń sọ yẹn o. Àwa náà dálẹ̀. Alhamdulillah. Àwa náà dálẹ̀. Ibi táyé bá ń lọ nǹkan tí bàbá mi rí lọ́dọ̀ ààrẹ fẹ́mi tí ò fẹ́ kí n lọ òun ló mọ̀ ló sì bọ́ lọ́hùn sọ fún rẹ̀. Allahu Akbar. Allahu Akbar. So ìyẹn mo mọ̀ bẹ́ẹ̀ yí pé òun pẹ̀lú Ọlọ́run lójijọ yé. Allahu Akbar. Ẹni tó sì fẹ́ lò ń bẹ̀. Alhamdulillah. Alhamdulillah orí kì í wá ṣe bú kẹ́nìkan á rí pé sànàwí lọ àlọ́wọ́ ẹ̀ kó ń sànàwí máa wá nákàṣà oníjàmí àmọ́lẹ̀ nákàṣà rẹ̀ mọ̀nà ìmọ̀ ní ọ̀rọ̀ ọmọ là ń sọ ọ̀rọ̀ ọmọ là ń sọ èmi ìrẹ́raṣọ́ mi ìrà kankan tíra mọ́ rà mi ò dẹ̀ tó bá dénú ilé mi odidi yàrá ńlá ní láìbírì mi. Odidi fúláàtì ní láìbírì. Odidi yàrá ńlá ni èmi èyí ya fọ́tò bẹ̀ mi èyí ṣe kí ni mo fẹ́ máa ya fọ́tò rẹ̀ fún. Àwọn àjòkó sẹ́yìn tíra máa wá ya fọ́tò kí gbogbo ayé ó máa rí yìí. Èyí ló fi hàn pé ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ayé ni. So ìyẹn
ọ̀rọ̀ mímọ̀ ni nǹkan tó ju wọ́dẹ̀ tó nǹkan ó ní tèmi ń wá nínú tírà tí ń bá rí tí ń bá travel tí ń bá lọ ń bá jókòó mo lè jókòó sínú mọ́tàbà kan tẹ́rù kó kù mí gidi gan táàrí gbogbo aṣọ ó dọ̀tí Allahu Akbar. ó ní tí mò ń wá ó ní tí mò ń tojú bọ̀ Allahu Akbar. so ìwọ ò tojú bọ̀ ìwọ manhajù ni wọ́n gbé fún ẹ wọ́n bá gbé náwù wáwù nìkan ṣe ní kó jókòó tí kò máa rán iṣẹ́ tí wáwù ń ṣe èmi ò rán yìí ní. Gbogbo ara tá lè fi wáwù dá. Problem ṣé wáwù tí mo ti mọ mo ti mọ nǹkan tí wáwù lè ṣe àǹfààní ẹ̀ ohun tó lè ṣe òun ni bùkátà mi kí n sì rọra mọ́ kí n lò ó sójú ibi tó bá àbájá máa lọ gba takásùsù lórí ara fi wáwù ládùn tí iṣẹ́ pọ̀ ńlẹ̀ yìí ìyẹn ni mi ò lè ṣe ìyẹn lèmi ò lè ṣe so iṣẹ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹni tó bá gba takásùsù ẹ̀ ó lè ṣe tó bá wà ní jámíà yóò máa kọ́ àwọn míì tí wọ́n bá fẹ́ gba ojú ọ̀nà nì àmọ́ gbogbo wa ma kana al-mu'minuna liyanfiru kaffatan Ma kana al-mu'minuna liyanfiru kaffatan ولولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. ṣe wá sí. حياكم الله. mo ń dúpẹ́ mo sì ń fi ìdí ọ̀rọ̀ rinlẹ̀. àdúrà lọ́kàn tí wọ́n ṣe mú àdúà tá à ń ṣe fún tàbẹ́ ṣe fún mufti lẹ́yìn ìgbà tá a dúpẹ́ fún gbogbo àwọn àgbààgbà wọ̀nyí àwọn ìmáàmù àwọn aṣáájú wa àwọn àlùfáà wa gbogbo wọn tá a ṣàdúà fún àfáà Jamel Agodi ẹ̀dá ojú mi ojú ń fo so àfáà tí ó gbọ́ ẹ má dọ́rọ̀ mi ilẹ̀ ẹ fi yí ń lẹ̀ bẹ́ẹ̀ àdúà náà lẹ́yìn ìgbà tá a ti dúpẹ́ àdúà táwọn àgbàlagbà wọ̀nyí ti wá ṣe àti táwọn bàbá ìmáàmù ṣe tó ń ṣe láàárọ̀ yìí ọlọ́pọ̀ ẹwà náà mo kí ọlọ́pọ̀ ẹwà náà ó ṣe àdúrà gan láàárọ̀. àwa ń wò yín bọ̀ lójú ọ̀nà ni à ń wò yín bẹ́ ṣe ń ṣe prógrámù láàárọ̀ àwọn Dr. Lauti àwọn náà wà ń bẹ̀ Dr. Khalil àwọn náà wà ń bẹ̀ láàárọ̀ àjò lè márùn náà wà ń bẹ̀ Dr. Shambaki látàrọ̀ ọlọ́run ṣe dáadáa fún yín yóò ṣàlékún gbogbo wọn náà ni mo kí gbogbo ọpẹ́ tá a dá kó máa bá kọ́lọ̀ kó máa bá dúpẹ́ fún wọn. Bàbá dúpẹ́ fún gbogbo wa lápapọ̀. Àdúrà tí wọ́n ti ṣe táwọn ìmáàmù ṣe láàárọ̀ àdúrà náà ni a ṣe àmì rẹ̀ ni àfáwà Adam Al-Fulani láti Kánò àwọn kàwákìbù àwọn kí ni mo lè pè mọ̀wákìbù kí ni ẹbá wà mọ́kìbù kàwákìbù Masha Allah. Markazi
so àwọn ni àwọn wọn tiẹ̀ tí wọ́n ń ṣe káwkábù tabakọ̀ àwọn káwkábù tó nẹ́jímù òun nítorí nẹ́jímù níná lára fún rẹ̀ ó ní mọ́lẹ̀ lára fún rẹ̀ ni káwkábù máa ń gbà mọ́lẹ̀ lára ẹlòmíì àwọn ò ní mọ́lẹ̀ nẹ́jímù ni gbogbo wọn وفي الناس أقمار وفي الناس أنجم àwọn àkìmárù yẹn ló níná àwọn ní mọ́lẹ̀ lára àwọn káwkábù ni wọ́n وفي الناس أنجم àwọn èyún ni àwọn alkawakibu nàyíra àwọn tó ń tanná fúnra wọn abápẹ̀ wọn káwkábù náà wípé kẹ́ni àmọ́ àwọn yẹn nàyíra ni àwọn yẹn tó ń tanná fúnra ẹ̀ àwọn tó ń tanná fúnra wọn ní lání inú àwọn tó ń tanná fúnra wọn ni àfáwà Ádámù yáyá. wọ́n fi náà ṣe àlefọ́ láyọ̀ àádọ́bí wáhìdì wọ́n fi náà ṣe àlefọ́ láyọ̀ àádọ́bí wáhìdì. a lè fi wọ́n wé ẹlòmíì a lè fi wọ́n wé nìkan alifu ni wọ́n ẹnìkọ̀ọ̀kan tó wà ń bínú àwọn àlùfáà ọmọ ni ọmọ lẹ́nìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan tó jẹ́ ọmọ ni àìmọye nǹkan ló kó sábẹ́ àìmọye nǹkan ló kó sára sọ̀kọ́lọ̀ wọn bá kí ó wọlé àwọn àdúrà tí wọ́n ṣe fún mufti àdúrà ẹ̀mí gúngùn amina ọlọ́wọ́n bá fún lẹ́mí gúngùn amina 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 ya Allah àdúrà ìṣọ́ àti ààbò kọ́lọ̀run kó bá wa amina bàbá tí mufti jáde lára wọn Allahu Akbar àwọn bàbá ni wọ́n ṣe wàhálà ń bi mímọ̀ díẹ̀ Allahu Akbar nígbà tí wọ́n ń dá ṣùgbánù lẹ̀ àwọn iná ni ẹ̀wà tí wọ́n ń níbo tún ni babaládàngbá ṣùgbánù yẹn táwọn èèyàn jáde ń bẹ̀ dáadáa tó pòdúsì àwọn èèyàn inú àwọn tó pòdúsì náà àwọn àfáà Suleiman wà ń bẹ̀ Allahu Akbar Professor Abdulsalam Ahmad Abdulsalam wà ń bẹ̀ Allahu Akbar Professor Hamza Professor Hamza bàbá wọn ló wà ń bẹ̀ bàbá wọn ni wọ́n wà náà tó dábẹ̀ ẹlẹ̀ kìí ṣe àwọn ògbàbẹ̀ Darul-Uloom làwọn lọ tààrà àwọn ẹlòmíì náà lọ bẹ̀ ní kẹ́ni ṣòkọ́lọ́wọ́n bá kó bá wa ṣàlékún tẹ́ fún wọn gbogbo àwọn tí wọ́n dá ṣùgbánù náà lẹ̀ pátápátá tí wọ́n táwọn bàbá wa Fárúkò ń kíjì bá jẹ́ kan ń bẹ̀ tọ́lọ́wọ́n bá kó bá tẹ́ gbogbo wọn ọláyà àwọn bàbá náà sì ṣe wọ́n ṣe kídímọ̀ mímọ̀ báyá sí pé irú báyìí náà lọ́lọ́run fi san wọ́n lẹ́san wọ́n gbẹ̀rú báyìí náà lẹ́san tọ́lọ́run fún wọn ó tó bẹ́ẹ̀ so léyìí tó yá sí pé kò dí ẹ̀san talkiyama lọ́wọ́ Rabbana atina fid dunya hasanatu táyé ni ọlọ́run fún wa lóore táyé nù fil akhirati ọwọ́ fún wa dùn wà alkiyama yóò tún fún wọn ní hasana oore tún bẹ́ẹ̀ tọ́lọ́run tó tọ́jú kalẹ̀ fún wọn nǹkan ò ní dí kan lọ́wọ́ ń bẹ̀ ọlọ́run bá kó ṣe bẹ́ẹ̀ fún wọn àti gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ tí wọ́n ṣe dáadáa sẹ́sìn tí wọ́n ti kọjá kọlọ̀wọ̀n bá kó bá kẹ́ wọn. Àmín. Àkọ́wà wọlá abẹ́ kọ́ má jẹ́ kí àfáà mufti wà yìí kọ́ má jẹ́ okún kékeré. Àmín, àmín, àmín ya Allah. Àfáà wa Siddiq kọlọ̀wọ̀n kó bá ṣe àlékún kẹ́ fún. Àmín. A lè sọ ẹ́pà àfáà dàgbà. A ní okun kékeré náà ni. Allahu Akbar. Àmọ́ kọ́lọ̀ máa wà ṣe bẹ́ àfáà Usman tó wà ń bí lẹ́gbọ̀n fún mufti
kọ́lọ́hún kó ṣe dáadáa kó má bà dáadáa tó ṣe fún òun náà kó má bàjẹ́. Amina. Òun náà gbà ó ṣòro kí ẹni tó ju ni lọ kó wá gbà fẹ́ni tó wà lẹ́yìn. Ó ṣòro tí ẹni tó bá ṣe irú ẹni bẹ́ẹ̀ a máa kà á sínú àwọn tó já sí pé min azmil umur pé àwọn tí wọ́n ní azimu dáadáa a máa kà wọ́n síbẹ̀. Ìyẹn ni bàbá fi dá wá kàgbẹ̀yìn. Tọ́lẹ́yìn tó bá gbàgbú bẹ́ẹ̀ yẹn yóò lálàáfíà o. Ní gbogbo àwọn bàbá yìí fi lálàáfíà báyìí. Ojú àwọn ìrọ̀yísù nìkan bá ni wọ́n bí èmi. Ojú wọn ni wọ́n bí mi. Ọdún tán wọ mọ́ríkàsì ni wọ́n bí mi. Allahu akbar. Wọ́n bẹ́ ń bí súná yín báyìí. Wọ́n wà ń bẹ̀ mọ̀nà. Allahu akbar. Wọ́n wà ń bẹ̀. So kán wá wà bẹ́ẹ̀ kí wọ́n gbà ṣẹ́rí kán lálàáfíà. Allahu akbar. Àdàgbà lójú wọn náà àdàgbà. Mi ń já àfa wọn. Àfa wa làwọn. Èmi èyí ṣàfà wọn. Àwọn làfà wa. Ìpè kàgbà fọ́lọ́hun nísinmi o. Kàgbà fọ́lọ́hun nísinmi. Kádàrá ò ṣe kọ̀ọ̀lá ìgbà. Kàgbà fọ́lọ́hun nísinmi. Kàgbà fọ́lọ́hun nísinmi. Kàgbà fọ́lọ́hun nísinmi. Kádàrá ò ṣe kọ̀ọ̀lá ìgbà. Kàgbà fọ́lọ́hun nísinmi. Ìgbà fọ́lọ́hun àfá Usmanu ó ń dán lójú. Ọkàn ẹ̀ balẹ̀. Kò sì dí oore tiẹ̀ náà lọ́wọ́. Alhamdulillah. Ó ń dán mọ̀nà. Allahu akbar. Mo ti ẹ̀rọ wípé bóyá ó tún ṣe fẹ́yàwó mi ni. Allahu akbar. Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ láwọn gbogbo àwọn àfáà yìí. Lára àwa tá wà tájọ́ mẹ́yìn wọn. Àfá Adam Yahya ni pẹ̀lú ìmáàmù Aláàyá pẹ̀lú àwọn ìmáàmù Aláàyá ní Kánò. Wọ́n máa tẹ̀lé àfá Adam Yahya yìí. Allahu akbar. Wípé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe wọ́n dìde tẹ̀lé ni. Wọ́n sì dúró tí wọ́n bá múra sí. Wọ́n fi gbà kan ń sọ wípé àgbàlémí ẹ̀yìn tátà lòun tá ní àwọn àsọ bẹ́ẹ̀. So wọ́n àfọjú orí tó bọ́lọ́wọ́n ò ṣe fọjú orí tó ipò tọ́lọ́wọ́n fún kálukú kò sí kò dí tí wọ́n lọ́wọ́ kò dóorí wọn lọ́wọ́. So kọ́lọ́n kọjá rí wọn pẹ́. Àmín. Mufti náà kọ́lọ́n kọjá rí pẹ́. Àmín. Ọláyàgùrá ẹ̀mí gúngún àtàláfíà tí wọ́n tọrọ fún kọ́lọ́n kó ṣe fún. Ẹ má bínú gbogbo jàmáà gbogbo àwọn àgbààgbà wa ìmú bẹ̀ pé ẹ má bínú yín pé ó pẹ́ kí n tó dé. Ẹ ti jókòó kalẹ̀ títí Magaribi fi wá wọlé. Àwọn kọ́lá ni wípé ìjókòó yìí ló kọ́ ti ìrìn mi short ní Mẹ́sàrì tí mo fi tètè dé ìjẹta mo dé. Ìjẹta tí mo dé yẹn mo ṣàìsùn mẹ́jú ìjẹta yẹn ni tí mi ò tiẹ̀ tí rọrùn ẹ̀sùn rárá tí mo fi dé àná bẹ́ẹ̀. So èní àtún wá bọ́ sọ́kọ̀ ní ò lè jẹun wá látàná yí pé kí n dé kalẹ̀. Gósùlù tún wá mú wa lọ́nà àtún ìdádúró táyà àtàtì ẹ̀ lérò táyà bá tún dò lójú ọ̀nà àdúró fún ìyún à ń ṣe la fi ń wo gbogbo prógrámù yín tẹ̀ ń ṣe à ń tábà ẹ̀ à ń tẹ̀lé So àwọ̀ lọ́rin ní
to 5 nírọ̀lẹ́ yìí a sì jẹun látàárọ̀ so mo á ní pé kán lọ bá mi béèrè oúnjẹ kan làwọn èèyàn ń bá tún ṣe kíní abáwọ̀ aago mẹ́rin aago 5 àbọ̀ tó 6 fẹ́ máa lọ lù ọ̀yà ẹ pa oúnjẹ tì ẹ jẹ́ ká máa bọ̀ láfi wá ń bọ̀ wá kìí ṣe pé a fi ṣọlá kan tàbí dá yín dúró kìí sì ṣe pé a fi ṣe àfojúdi ó kárí àfà láfi pé àmọ́bọ́lọ́n ti kádàrá pé àárín òun nìyẹn èyí tó pàtàkì jù ní pé a dúpẹ́ àbáyín lálàáfíà àwọn náà àdébí pẹ̀lú àlàáfíà so ẹnu ẹ̀yìn èyí tẹni tí ó bá já sí pé ọ̀rọ̀ táwọn tí mo bá wọn rọ́ṣù nìkan ọba ni kí n débí kí n rọra jókòó ká sì túká ní déédé àsìkò tẹ́ bá ṣe rábà náà ká náà padà ká máa ṣé mo tiẹ̀ ti wá wíwá mi ni odidi kan lòun. ó ti tẹ́ bàbá mufti lọ́rùn tí wọ́n tiẹ̀ ti rí yín jòkó. mo mọ̀ dájú pé yóò tẹ́ lọ́rùn. èyí wọ́n ti dùn ó ti tẹ́ wọn lọ́rùn parí. so kọ́lọ́n kó ṣe bẹ́ẹ̀ gbogbo àdúrà tàtọrọ fún mufti ni kọ́lọ́n kó ṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. àmín. ọ̀là al-Qur'an. àmín. ọ̀là la ilaha illallah. àmín. muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. kí lẹ́ni ká fi lé. wọ́n ní kí lẹ́ni ká fi lé bá. wọ́n ní ká ṣe làkájákùm lè íláfi. wọ́n ní ká ṣe làkájákùm lè íláfi. bismillahir rahmanir rahim. làkájákùm. Naam. Kí lẹ́ tó fi lé? Wọ́n ní kí ló ká tó fi lé bàbá yìí sì lè kọ́ bá. Ilé abẹ́ àti Màwùsàtẹ́ẹ̀nì. Wọ́n ní ní Màwùsàtẹ́ẹ̀nì. Màwùsàtẹ́ẹ̀nì bá àmùdírù méjèèjì wọ́n ní ká ṣe lápapọ̀. Màwùsàtẹ́ẹ̀nì méjèèjì. Màwùsàtẹ́ẹ̀nì méjèèjì. Mú bàbá àmùdírù. Ẹ̀rù ní bàbá mi wọ́n ti rí bàbá mi rọrọ̀ ọ̀pọ̀ mọ́. Wọ́n ti rí bàbá mi èmi rọrọ̀ ọ̀pọ̀ mọ́. Bismillahirrahmanirrahim. الشيطان الرحمن أن يعبدوا رب هذا البيت الذي أتانا من دون ومنعنا بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. bàbá ti bá mi wí lábẹ́lẹ̀ àmọ́ mufti bàbá ṣàdúrà bàbá ti wá bàbá bá gbọ́dọ̀ wí kankan. Ọba yẹn sí pé oníbẹ̀ ṣiṣẹ́ láàárọ̀. Wọ́n ní mo ń tá bá yín. Ọlọ́run tá bá wa. Sọ́yẹ́ pé bẹ́ẹ̀ ṣe láàárọ̀ ni. Wọ́n kẹ́ bẹ́ẹ̀ ṣe láàárọ̀ ni. Bẹ́ẹ̀ bá ń gba owó sínú kọ́mítì yín. Bẹ́ẹ̀ bá ń gbowó sínú kọ́mítì yín. Kọ́mítì tẹ ṣètò. Kọ́mítì tẹ ṣètò. Ẹ bá gbowó síbẹ̀. A bá gbowó síbẹ̀. Wọ́n lè lẹ́fẹ̀ẹ́ ṣe. Wọ́n gbẹ̀ lọ́fẹ́ ṣe. Wọ́n ní àbá láwọn ẹni ọ̀tá yìí. Owó àti àwọn ọmọ akéwú àwọn yọ̀ wọ̀. Rọ́bà